Kilode tí àwọn èèyàn ń pariwo Oloye Sunday Igboho pé kó wá gbà wọ́n sílẹ̀ lórí ọ̀rọ̀ insecurity tó káàkiri gbogbo orílẹ̀-èdè yìí. Lẹ́yìn ìgbà tí ìran Yorùbá tán ti betray Oloye Sunday Igboho, mi ò fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ tí bàbá wa Obasanjo sọ lánàá ló jẹ́ kí n jáde wá sọ̀rọ̀. Mo rí àwọn èèyàn, fídíò àwọn èèyàn tí wọ́n ń jáde lórí ọ̀rọ̀ Sunday Igboho pé Oloye Sunday Igboho gbà wá o. Kódà àwọn tí ò dá sí ọ̀rọ̀ Yorùbá Nation tó jẹ́ pé nígbà tá à ń pariwo láyé Yorùbá Nation tí gbogbo wa fọ́n síta, especially èmi yìí, àwọn èèyàn sọ wá lẹ́nu, wọ́n sọ wá lẹ́nu, àṣejù wa ti pọ̀ jù, kí la fẹ́ fi Yorùbá Nation ṣe? Àwọn èèyàn ń pariwo Yorùbá Nation gbà yẹn, àwọn èèyàn rí wa gẹ́gẹ́ bí aláṣejù, gẹ́gẹ́ bí ẹni tí ò mọ ń tọ́kàn nínú ìgbésí ayé. Bá a ṣe ṣe wàhálà tó lórí ọ̀rọ̀ Yorùbá Nation, ṣé bí gbogbo tá à ń sọ tá à ń wò náà lélẹ́yìí, pé àwọn ìran kan nínú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta gbòógì tó wà lórílẹ̀‐èdè yìí, àwọn ẹ̀yà kan ríra wọn gẹ́gẹ́ bíi pé àwọn làwọn ní orílẹ̀‐èdè yìí, bí àwọn ẹ̀yà kan ṣe rí nìyẹn o. Ìyẹn àwọn ẹ̀yà Fúlàní, àwọn ẹ̀yà Fúlàní rí orílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí ogún bàbá wọn. Gbogbo tá à ń pariwo lé lórí ọ̀rọ̀ Yorùbá Nation gbà yẹn nìyẹn o. Àti kí ni tọ́jọ́ iwájú fẹ́ bí? A bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà káàkiri, ẹ̀yin bàbá wa, ẹ̀yin lọ́balọ́ba, ẹ jẹ́ ká dúró lọ́tọ̀ọ̀tọ̀. Tá a bá tiẹ̀ wá dúró, a ti wò pé tí ó bá tiẹ̀ wá bọ́ sí, tí Yorùbá Nation ò bá bọ́ sí, regional system ọmọ àbọ̀ sí. Àwọn èèyàn sọ Sunday Igboho lẹ́nu, gbogbo àwọn tá à ń ṣe Yorùbá Nation wọ́n sọ wá lẹ́nu, débi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ wá lórúkọ tí ìyá àti bàbá ò sọ wá nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n a dúpẹ́ pé àníyàn wa àlìjàsá min jinsil amali, àníyàn tí èèyàn bá fi ṣiṣẹ́ lọ́lọ́run fẹ́ wò. Àfi àníyàn tó yàtọ̀ sí ìgbáyégbádùn ọmọ Yorùbá nǹkan la fi ń pèpè o. Kì í dẹ̀ ṣe fámìlì wa la fẹ́ gbà fún. Ọmọ mi kọ́ ọmọ fẹ́ gba Yorùbá Nation fún. Igboho kò gba Yorùbá Nation fọmọ rẹ o, kò gbà fún fámìlì ẹ o. Ó fẹ́ gba ilẹ̀ Yorùbá kúrò lóko ẹrú ni. Gbogbo ogun burúkú tí ń jà gbogbo ẹ wo gbogbo burúkú tí ń jà wá. Ṣebí náà ti ní wàhálà yẹn ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀. Ó ti dé ilẹ̀ Yorùbá báyìí. Ó ti wó dé ilẹ̀ Yorùbá báyìí. Oníkálukú ti wá rí gẹ́gẹ́ bí national problem báyìí. Tẹ́lẹ̀ àrí gẹ́gẹ́ bí national problem. Mo wá rí àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n ń pariwo Sunday Igboho lókun báyìí tó lè jáde o, Sunday Igboho gbà wá o, Sunday Igboho dákun o, Sunday Igboho ní tí ó ṣe fún yìí. Ẹ ti betray Olóyè Sunday Igboho báyìí. Ìjọba yìí ni kẹ́ ẹ bẹ̀. Yoruba people have already betrayed Olóyè Sunday Igboho by not supported the Yoruba Nation when Oloye Sunday Igboho rose, when Oloye Sunday Igboho started agitations. Nobody díẹ̀ nínú ìran Yorùbá ló support Oloye Sunday Igboho. Díẹ̀ èèyàn nínú ọmọ Yorùbá ló support Oloye Sunday Igboho. Majority wọ́n against Yorùbá Nation, they against Bokoda, ẹlòmíì against Yorùbá Nation. Ní dédé pé ó kórìíra Sunday Igboho. Dédé pé ó kórìíra Sunday Igboho. Ṣé wá rí nísìnyí, Mùsùlùmí kọ́ nìkan ni wọ́n ń jí gbé o. Pásítọ̀ nìkan kọ́ ni wọ́n ń jí gbé o. Aláwo nìkan kọ́ ni wọ́n ń jí gbé o. Everybody tó bá rìn rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ wọ́n á jí gbé. Ó bá jẹ́ àfáà, ó bá jẹ́ referent, ó bá jẹ́ babaláwo tó gbóná, wọ́n ń gbé babaláwo tọpọ́n afá rẹ̀. Wọ́n ń jí babaláwo gbé pẹ̀lú ọpọ́n ifá. Wọ́n ń jí àfáà gbé pẹ̀lú àlùkùránì.
wọ́n jí pásítọ̀ gbé pẹ̀lú báíbù. Tí wá bá wa àbí ọba wa? Ṣé tí wá bá wa àbí ọba wa? Now, àwọn tí wọ́n against Sunday Igboho níjó ní, àwọn yẹn ni wọ́n wá ń jáde ní ìsìn tí wọ́n wá sọ pé Sunday Igboho gbà wá o, Sunday Igboho ní solution báyìí. The solution now is Sunday Igboho. Wọ́n wá ń pariwo bẹ́ẹ̀ báyìí pé kí Sunday Igboho jáde. Sunday Igboho lè jáde because ẹ̀yin náà lẹ́ni kí ìjọba ó mú Sunday Igboho ń gbà yẹn. Ẹ̀yin lẹ́ni kí ìjọba kó incapacitate olóyè Sunday Igboho ń gbà yẹn. Ẹ̀yin yìí náà, ẹ̀yin yìí lẹ́júwe ilé Sunday Igboho, lẹ́júwe ẹ̀ fún àwọn tí wọ́n lọ attack ẹ̀ níjó ní. Ẹ̀yin yìí lẹ́júwe ilé Sunday Igboho fún àwọn tí wọ́n lọ sún. Adẹ̀sán gbà yẹn pé ó ń bọ̀ àwọn lájọ́ dẹ́ẹ̀dẹ́. Èyí ń bọ̀ lókè yìí tó bá dé ọ̀run yabọ̀ ni kì í ṣe tọrọ ẹnìkan. Olóyè Sunday Igboho kọjá ẹni tí àwọn èèyàn dá lọ́nà. Olóyè Sunday Igboho kọjá ẹni tí bandit máa dá lọ́nà. Igboho kọjá ẹni tí terrorist máa dá lọ́nà. Kódà tí wọ́n bá gbọ́ pé Igboho ń bọ̀, tán bá ń bẹ lójú ọ̀nà wọ́n máa yà. Tí bandit tí wọ́n bá gbọ́ pé Sunday Igboho ń bọ̀ o, tí wọ́n bá ń bẹ lójú ọ̀nà, wọ́n á kúrò lójú ọ̀nà fọ́mọ Adéyẹmọ. Ṣùgbọ́n wọ èmi àti ẹ̀ ń kọ́. Ṣé tí bandit bá bẹ lójú ọ̀nà tán bá gbọ́ pé mi àti ẹ̀ ń bọ̀, sán máa kúrò lójú ọ̀nà fún wa. Ẹni tó wá fi ẹ̀mí rẹ̀ sílẹ̀, tó fi gbogbo ìgbésí ayé rẹ̀ sílẹ̀, tó fi láìfo ẹ̀ sílẹ̀, síbẹ̀síbẹ̀ kí la fi san? Ibi la tún fi sùn. Ibi la tún fi sùn. Dìísìn Tinubu gẹ́gẹ́ bí Yorùbá, ẹni tó ń ṣe ìjọba tẹ́nu orí ọ̀kálù, ẹni tó ń ṣe ìjọba lọ́wọ́ tí ò rí àṣẹ pa lórí àwọn bandit, ẹni tí ń ṣe ìjọba lọ́wọ́ tí ò rí àṣẹ pa fún àwọn terrorist láti má kidnap mọ́, láti jẹ́ ẹni tó ń ṣe ìjọba lọ́wọ́ tó jẹ́ pé insecurity kò rí àṣẹ pa lórí insecurity. Sọ yẹ kí Tinubu ọmọ lift ban lórí olóyè Sunday Igboho. Astagfirullah Tinubu. Sọ yẹ kí Tinubu ọmọ ti lift ban lórí olóyè Sunday Igboho. That is my question. Gẹ́gẹ́ bí Yorùbá. Sọ yẹ kí Tinubu kọ́mọ́ ti lift ban lórí olóyè Sunday Igboho. And people are clamoring for, please, Oloye Sunday Igboho, come and rescue us. Come and rescue us. We need you. We need. So, but now your president incapacitates this particular Sunday Igboho. Your president Tinubu, tọ́jú ọmọ Yorùbá, Oloye Sunday Igboho tó tún wá wálé. Oloye Sunday Igboho tó wálé láti Germany pé gbogbo ẹ̀yin lọ́ba wa. Ó wá lọ sọ́dọ̀ àwọn lọ́ba. Pé ẹ dákun ẹ sọ fún Tinubu kan lift ban lórí mi kan wá fún mi láṣẹ kí n wọ ọgbọ́n ti Fúlàní bóyá máa lọ bóyá mi ní lọ. Sunday Igboho is ready to do anything on this security, on this insecurity. Sunday Igboho is ready. I'm telling you the truth this night. Sunday Igboho is ready to do anything on this insecurity in this nation. Lóòótọ́ ọ̀pọ̀ èèyàn ní jáwàdé o ẹnìkan kì í jẹ́jẹ̀ mọ́ olóyè Sunday Igboho kò lè dá sí. In support of pẹ̀lú ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, in support of ẹ̀yin stakeholders. Sunday Igboho cannot do it alone. He need your full support. He need president support. He need Oba's support. He need our own support. Say president Tinubu so ready láti support Sunday Igboho. Sáwọn lọ́balọ́ba ṣé wọ́n ready láti support Sunday Igboho. Sí àwọn leaders, àwọn stakeholders, sí wọ́n ready láti support Sunday Igboho. That is the major issue. That is the questions. Látòrí Tinubu ò ṣetán láti support Sunday Igboho. Tó bá ṣetán tó bá ready láti support Sunday Igboho, tí Tinubu dẹ̀ fẹ́ kí insecurity yìí kó dópin, kí ni reason láti má lè lift ban? Kó create ọ́fíìsì kan fún olóyè Sunday Igboho àti gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n lè mọ̀ pé àwọn fẹ́ máa wọnú igbó. Inú igbó tí àwọn sọ́jà ò lè wọ̀ tí wọ́n ń sá ń bẹ̀. Sunday Igboho ṣetán láti wọ̀ bẹ̀. Inú igbó tí àwọn ọlọ́pàá ò lè wọ̀ tí wọ́n ń sá ń bẹ̀. Olóyè Sunday Igboho ṣetán láti wọ̀ bẹ̀ àti àwọn tó dàbí olóyè Sunday Igboho. Oríṣiríṣi fídíò ni mò ń rí táwọn èèyàn ń pariwo Sunday Igboho kíní kan. Sunday Igboho ò lè ṣe nǹkan kan báyìí
without the support of stakeholders and our president. Ẹ wo bàbá Obasanjo, ẹ wo ẹgbọ́ adúrú ọ̀rọ̀ tí Obasanjo sọ lánàá nígbà tí irú nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ níjó ní ó ní ìlú kan Obasanjo nìkan lọ parẹ́ odi nílẹ̀ ní ìsì ìlú odi wọn à lè gbàgbé Obasanjo ní ìsì láéláé ìlú odi odidi ìlú kan nígbà táwọn kan wọ́n tá kóra wọn jọ ní odi láyé Obasanjo nìkan lọ sọ bẹ̀ dérú ṣé individual kan lè wà kan lágbára ju ìjọba lọ bí so yẹ kí individual kan wà kó lágbára ju ìjọba lọ àwọn Boko Haram wà lágbára ju ìjọba Tinubu lọ àwọn terrorists wà lágbára ju ìjọba Tinubu lọ àwọn banditry wọ́n wà lágbára ju ìjọba Tinubu lọ àwọn bàbá sì jókòó síbẹ̀ yẹn wọ́n sì ń wò eléyìí lágbára o ọlágbára o kó lórí kí odidi president káwọn aláṣẹ kí wọ́n máa negotiate pẹ̀lú bandit káwọn aláṣẹ ká máa negotiate pẹ̀lú terrorist wọ́n ń gbé colonel wọ́n ń gbé brigadier general tó jẹ́ pé àwọn gan san ransom colonel ń san ransom fún lórílẹ̀-èdè táwa yìí àwọn ọ̀gá sọ́jà tí wọ́n jí gbé wọ́n ń san ransom fún àwọn terrorist fún àwọn kidnappers táwa ni common people tá lèmi àti ẹ nígbà tán jí ọ̀gá sọ́jà gbé táwọn sọ́jà gan san ransom fún àwọn terrorist àwọn kidnapper àwọn bandits táwa láràlú ó túmọ̀ sí pé èmi àti ẹ ò safe àfi kó ní kálukú ó múra make sure you insure your life don't let them kill you àwọn tí wọ́n pa wọ́n lápagbé ni o àwọn tí wọ́n ti pa wọ́n pa ọ̀gá sọ́jà kan lẹ́njọ́ mẹ́ta ìtàn ní kọ́mọ say your last word ibi tí ti ń sọ báyìí náà ti gbé wọn fún un wọ́n tún ṣe fídíò àwọn kidnapper terrorist wọ́n ti ń ṣe TikTok nínú igbó ṣé àwọn ọmọ ibi tán wà wọ́n á sí NIN sim card tí wọ́n ń lò yẹn ṣé wọ́n á sí NIN àti improve lórílẹ̀‐èdè débi kí wọ́n á detect ibi tí wọ́n wà pẹ̀lú fóònù tí wọ́n ń lò àwọn terrorist kidnapper wọ́n ń ṣe TikTok nínú igbó wifi tí wọ́n ń lò wọ́n lágbára ju wifi táwa nígboro ń lò lọ nẹ́tíwọ́ọ̀kì tí wọ́n ń lò nínú igbó wọ́n lágbára ju nẹ́tíwọ́ọ̀kì ṣé bí 4G làwọn ń lò 4G 5G àwọn tí ń lò bí 6 10G nínú igbó ń bẹ̀ yẹn so àwa ṣe technologically develop láti lè trace láti lè track àwọn kidnapper tí wọ́n ń ṣe TikTok wọ́n ti ń ṣe TikTok wọ́n ń ṣe kódà wọ́n rí gẹ́gẹ́ bí nǹkan bí aburú kankan mọ́ àsì nílùú tó ní olórí tá a ò pé bóyá ní aláṣẹ ìlú táyé president ń bẹ níbẹ̀ the commander in chief of armed forces Tinubu mọ̀ ní bàbá ò ráṣẹ pa pẹ̀lú ọjọ́ orí bàbá láwọn ń bẹ̀rù kí wọ́n má pa àwọn mélòó lọ́jọ́ orí bàbá sọ́jọ́ orí Sunday Igboho dẹ̀ sọ pé òun rẹ́dì láti fi ẹ̀mí òun rí ṣetán Sunday Igboho fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ ó lóun ṣetán láti wọnú igbó nínú Sunday Igboho àti bàbá asagafula ẹ̀kọ́ lọ́ọ́ dákun jẹ́ kẹ́mi àwọn méjèèjì ogun o mi ń ro kúrò wọn o ṣùgbọ́n ẹjẹ́ àsùn ọlọ́run jẹ́ kẹ́mi Sunday Igboho ogun ọlọ́run má jẹ́ òkú kó òjijì bàbá Tinubu ọlọ́run jẹ́ kẹ́mi tiwọn náà ogun má jẹ́ òkú kó òjijì ṣùgbọ́n paraventure ẹni tó dàgbà bíi bàbá Tinubu àti ẹni tó dàgbà ní stage olóyè Sunday Igboho tẹ́nìkan bá kú náà méjèèjì ta láàsọ pé kúkú ọ̀fọ̀ Sunday Igboho láàsọ pé ẹni tó bá kú ní èjì Sunday Igboho pé ikú ọ̀fọ̀ ló kú kí ni ti bàbá ń bẹ̀rù kú nígbà tí Sunday Igboho gan ọ̀bẹ̀rù kú tí Sunday Igboho sọ pé òun ṣetán láti wọnú igbó tì wọ́n bàbá ẹnu àṣẹ lásán ni kí bàbá ọpa o àṣẹ lásán bàbá fẹ́ pa o bàbá ọwọ́ gbó lọ o bàbá ọwọ́ gbó lọ o kí bàbá ọkàn pàṣẹ lásán àṣẹ lásán pé kill them all àṣẹ lásán ni kí bàbá ní lọ́yẹ àṣẹ lásán bàbá ọwọ́ gbó lọ o
Olóyè Sunday Igboho ló fẹ́ wọgbó tì wọ́n o. Olóyè Sunday Igboho lòun ready kí bàbá ọkàn pàṣẹ pé any bandit, any terrorist, any kidnapper tẹ́ bá ti gbá mọ́nú gbọ́ ẹwọ́ nínú gbó tì wọ́n lọ ẹ pa wọ́n dànù. Mo fún yín láṣẹ. Ẹnu tí Olóyè Sunday Igboho àti àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n rí lọ́dọ̀ bàbá nìyẹn o. Bàbá pa àṣẹ yẹn tì. Bàbá pa àṣẹ yẹn tì. Tawa ni problem of this country now. Ṣé Olóyè Sunday Igboho ni àbí bàbá Tinubu àbí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ? Who are the problem of this country? Ṣé ẹni tó yẹ kó pàṣẹ, ẹni tó tú àṣẹ pa tó yẹ kó pa tí ó pa ni problem of this country ni? Ṣé kidnapper ni problem of this country ni? Ṣé Olóyè Sunday Igboho ni problem of this country? Let me tell you something. Àwọn kidnapper, àwọn kọ́ ni problem. They are not our problem in this country. Kidnappers are not our problem in this country. The only our problem in this country is our government. Our government wa wọ́n wà incapacitated. Wọ́n ṣetán láti ṣiṣẹ́. Wọ́n ready láti kú fún ìlú. Wọ́n ṣetán láti ná owó ìlú. Randanrandan. Láti bọ owó ìlú nú jẹ́. They are not ready to serve. They are not ready to serve. Àwọn kan dẹ̀ ń bẹ tí wọ́n fi ara wọn sílẹ̀ pé kórúkọ àwọn ṣàṣẹ́kù gbogbo ibi tó bá fẹ́ já sí kó já síbẹ̀. Wọ́n dẹ̀ ń retí àṣẹ lọ́dọ̀ àwọn aláṣẹ pé kán fún àwọn ní go ahead. Irú táàsì tó tóbi tó báyìí Olóyè Sunday Igboho kò gbọ́dọ̀ tún rọ́ọ̀lù mọ́. Ó ti ṣerú ẹ̀ ṣáájú tó fẹ́ bu lọ́wọ́. Tó Olóyè Sunday Igboho bá máa dáhùn ìpè àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí lórí ọ̀rọ̀ bandit, kidnapper, terrorist láti wọnú igbó. Àwọn tó jẹ́ aláṣẹ gbọ́dọ̀ fọwọ́ sí. Láì jẹ́ bẹ́ẹ̀ ọmọ akéèrè náà là ránṣẹ́ dé tòrútòrú. Àwọn tí wọ́n rán lọ náà sọ pé àwọn ọ̀ràn mọ́. Kí ni tá a fi san gbogbo ló ṣe sẹ́yìn wọ́n bá lé ẹ̀jẹ̀. Èèyàn mélòó ló dá sí, èèyàn mélòó ló fún un lówó. Wọ́n tún ń parọ́ ọmọ. Fabima rahmatin minallahi linta lahum walau kunta fasongali solikolibi lanfadu mini aulika faafu ani wasagfir lahum wasawirihum fil amri. Tọ́rọ̀ bá dígádígádí tán Ọlọ́run dìdí bá Ànábì sọ̀rọ̀ ni. Ìwọ Ànábì o má jẹ́ kọ́kàn rẹ ó le. Tí o bá ti lè lọ lejù pẹ̀lú àwọn tí wọ́n ń bẹ lábẹ́ rẹ àwọn èèyàn máa dẹ̀yìn kọ́ ẹ́ wọ́n á sá kò lẹ́yìn rẹ̀. Wà pẹ̀lú àwọn èèyàn rẹ̀ máa ṣàmójúkúrò fún wọn níbi wọ́n bá ti ṣẹ̀. Gbogbo ibi tó Olóyè Sunday Igboho bá ti ṣẹ̀ ọ bàbá Tinubu ó yẹ kán mójú kúrò kí wọ́n rí pé national interest ò ní ọmọ yìí ní yé mójú kúrò fún ká lè jọ fọwọ́sowọ́ papọ̀ ká lè bá a lé ẹlẹ́yọ̀rọ̀ lọ. Àwọn tí ń dà wá láàmú wọ́n ṣàwírí òfìlẹ̀ amúrì. Bàbá ò ṣetán láti gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn tí wọ́n ṣetán láti support bàbá. Bàbá ò ṣetán tí bàbá bá ṣetán láti gba ìmọ̀ràn ni. Àwọn èèyàn pariwo láti ẹjọ́ yìí. Wọ́n jí àwọn èèyàn gbé láti ẹjọ́ yìí. Ẹ mọ iye èèyàn tó ti kú nínú igbó ni. Ẹ mọ iye àwọn tí wọ́n ti fọ́gi tó pa nípakúpa nínú igbó ni. Kán sòyàn lọ́wọ́ lẹ́sẹ̀ kán gbé kalẹ̀ kán dẹ̀ máa fọ́ igi mọ́ lórí. Lẹ́ni tó níran tó ní bàbá tó níyá tó lọ́mọ tó lẹ́gbọ̀n tó lábúrò ta ló lè máa rí fámìlì rẹ̀ kán máa parí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn náà gbó yẹn tínú rẹ̀ ó dùn tó máa ṣàdúrà fúnjọba yìí. Ta ló lè rí bí wọ́n ṣe ń pa tó bá jẹ́ pé bàbá Tinubu tàbí ẹ̀gbọ́n Tinubu tàbí ọmọ ìyá rẹ̀ kan ni wọ́n ń fọ́gi mọ́ lórí tí wọ́n ń pa nípakúpa nínú igbó yẹn sínú bàbá máa dùn sí. Sínú bàbá máa dùn sí. Inú bàbá ò ní dùn sí. Inú bàbá ò ní dùn sí. Ẹ wo bá ṣe ń pa àwọn èèyàn nípakúpa. Àwọn èèyàn dẹ̀ tó ń ṣe fídíò wọ́n ti ní àwọn gadget. Àwọn gangan ló ti ní ilé-iṣẹ́ ìwé ìròyìn tí wọ́n tún tẹ ìròyìn jáde nínú igbó. Nínú igbó wọ́n ní àwọn báràkì tó ju báràkì ìgboro lọ nínú igbó. Ṣé agbára àwọn báńdíìtì ó ti wá ní agbára ju ìjọba? Kò so tó bá jẹ́ pé àṣẹ ìjọba tó bá jẹ́ pé ẹ kúkú fẹ́ gbélé wọn lọ because àṣẹ tí wọ́n ń pa ti ju ti ìjọba lọ. Àṣẹ tí wọ́n ń pa àwọn ni wọ́n ń pàṣẹ lé ìjọba lọ́wọ́.
in tó fi mú ìjọba orílẹ̀-èdè tí wọ́n negotiate pẹ̀lú bandit sẹ́yìn mọ̀ pé ó ti bọ́ fún ìjọba nìyẹn in tó bá fi mú ìjọba orílẹ̀-èdè kan tó fi negotiate pẹ̀lú bandit ó ti bọ́ fún ìjọba yẹn nìyẹn. àwa jókòó wà bàbá orí nǹkan kan ṣe sí títí tí bàbá Ọbásanjọ́ kan fi láhùn ẹ̀gbọ́n tí bàbá Ọbásanjọ́ lóyún ṣé ẹ̀gbọ́n tí bàbá Ọbásanjọ́ tó sọ nínú fídíò wọn lánàá torí ẹ̀ ló jẹ́ kí n share fídíò yẹn sórí péjì mi. ṣé ẹ̀gbọ́n tí bàbá Ọbásanjọ́ lọ tó sọ pẹ̀lú bí bàbá yẹn ṣe darúgbó tó tẹ́jú Tinubu lọ pẹ̀lú bí wọ́n ṣe darúgbó tó ifá àtọ̀tọ̀ wáyé pé bàbá yẹn gan lọ́wọ́ lórí àga ni ìtí ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀. bàbá yẹn very active very agile very active very agile. bàbá yẹn dàgbà làákàyè wọn ò bá wọn darúgbó làákàyè yẹn bẹ́ẹ̀ tó pé pérépéré ẹgbọ́n tí bàbá Ọbásanjọ́ ń sọ. bàbá Ọbásanjọ́ lè burú láwọn aspect kan bàbá yẹn very active wọ́n mọ tí ń pè ní ìjọba wọ́n dẹ̀ mọ agbára ìjọba lò kì í ṣe pé ká máa lo agbára ìjọba lórí àwọn common people àwọn tó yẹ kẹ́ ẹ lo agbára ìjọba lé lórí wọ́n ń bẹ nínú igbó ẹ nílò lé wọn lórí ẹ máa lo agbára ìjọba lórí àwọn tí ń bẹ láàrin ìlú tí wọ́n ní nǹkan kan tó lè ṣe sí àwọn tí wọ́n kó amúnísàn tí wọ́n fi ń dàlú láàmú wọ́n ń bẹ nínú igbó ẹ ní nǹkan kan ṣe sí wọn ẹ máa wá fi ìjọba ẹ máa fi terrorize ẹ máa fi dayé àwọn tí ń bẹ láàrin ìlú láàmú. ẹ máa fagbára ìjọba agbára ìjọba gangan àákò ibi tó ti lè lo agbára ìjọba òun náà ni ààyè tí àwọn bandit wà yẹn ẹ lo agbára ìjọba ìjọba orílẹ̀-èdè yìí kò tiẹ̀ wá sí àwọn ẹ̀wà ní ammunition kankan ìjọba orílẹ̀-èdè yìí àti ẹ̀wà ní àní weapons kankan so bandit wà ní agbára wọ́n ní weapons ju iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí lọ àwọn bandit terrorist wọ́n wá ní weapons ju àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí lọ ọbọ̀ fún orílẹ̀-èdè yìí ọbọ̀ fún orílẹ̀-èdè yìí every day by day wọ́n dẹ̀ ń bẹ́nu gbó wọ́n ń lo fóònù wọ́n ń ṣe TikTok wọ́n ń ṣe Facebook wọ́n ń ṣe láwọn bandit nínú igbó yẹn so ẹni ó bá jí fóònù nígboro ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe ń track rẹ̀ kí ló ní tẹ̀lé track àwọn bandit ń bẹ́nu gbó. bàbá Ọbásanjọ́ sọ lánàá èló ni drone tẹ máa lò drone èló lẹ fẹ́ lò ládùúrú owó táwọn èèyàn yìí ń jí drone èló lẹ fẹ́ lò láti fi capture wọn ládùúrú owó tí wọ́n ń jí wọ́n ṣàwírí òun fìrí hámúrì tí ọ̀rọ̀ bá rí báyìí ó yẹ kí aláṣẹ kó ṣe ìmọ̀ràn pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn léèyàn láwọn tó rí wọn pé láwọn tó ṣetán láti sáàfù láwọn tó ṣetán láti ṣiṣẹ́ gbogbo wọn wá ń sá fún kú wọ́n ń sá fún kú pẹ̀lú ọjọ́ orí yẹn igbó lẹ́ẹ̀ni kú ìgbà wo lẹ́ẹ̀ni kú kí bàbá Tinubu sọ pé òun sá fún kú àwọn òfin kan pa wọn pẹ̀lú ọjọ́ orí yẹn pẹ̀lú ọjọ́ orí yẹn wọ́n ń pa àwọn ọmọ kéékèèké àwọn ọjọ́ ọ̀la wọ́n ń wọ chọ́ọ̀chì lọ bó ṣe wù wọ́n ń wọnú òlu bó ṣe wù wọ́n gbogbo ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ agbádá ọ̀rọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfáà gbogbo ẹ̀rọ kálukú ń ṣe wáàsí kiri ṣe kéré kan kiri nígbà tí ìlú ní àlàáfíà là ń lọ wáàsí alẹ́ ìlú lálàáfíà lẹ́ ń lọ ṣe sóòrù ẹni ó bá ṣe sóòrù níbi tí ò ti yẹ kán ṣe gbogbo odidi ìjọ náà máa kó lọ ẹni ó bá ń lọ wáàsí tó rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ́ níbi tí ò ti yẹ kó rìn wọ́n á gbé tí mọ́tò ni wọ́n á gbé lọ. kọ̀kànmí tí gbogbo pásítọ̀ tí wọ́n gbẹnu dákẹ́ nígbà tá à ń pariwo Yorùbá nation torí orí gbogbo nǹkan báyìí náà ni nígbà kọ̀kànmí ó ti kàn wá o ó ti wọlé Yorùbá o bó ti bẹ̀rẹ̀ láti Ìlọrin gbogbo àwọn ọ̀nà Ṣakí yẹn gbogbo bẹ̀ yẹn ó ti dangerous láti lọ gbogbo ọ̀nà Ìlọrin gbogbo Jẹ́bà ó ti dangerous láti lọ kọ̀kàn wá ó ti kàn wá báyìí ó ti kàn wá o ò lè rìn ẹni a ò nílẹ̀ Yorùbá mọ́ báyìí o ò lè ṣàìsùn ẹni a ò lè ṣèṣòru ẹni a ò
o lè ṣe night vigil anyhow any pastor kì pastor tó bá gbé night vigil kan kalẹ̀ nínú gbòòrò gan nínú gbòòrò gan tó bá gbé night vigil kalẹ̀ anyhow ma at any time náà lè wọlé tọ̀ yìí at any time church tí wọ́n ti lọ pa àwọn èèyàn níjèlò ṣé inú gbó ni inú gbòòrò mọ́ ni kí la wá fẹ́ ṣe bí ó ṣe máa lọ náà lélẹ́yìn tí àwọn tí àṣẹ ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n dẹ̀ ń wòran wọ́n lọ fi ń ṣòṣèlú ni èèyàn ṣe máa fi ẹ̀mí àwọn èèyàn ṣòṣèlú èèyàn ṣe máa fi ìgbésí ayé àwọn èèyàn ṣòṣèlú Trump tó lóun fẹ́ wá ẹni tó yẹ ká tó aláwọ̀ Trump kọ̀ wá kọ́ wá bá wa palẹ̀ gbogbo tí ń rùn mọ́ àwọn àfáà kan tó takò Trump á tó ti tọrọ ẹ̀sìn bọ́ ibi tí wàhálà ilẹ̀ Nàìjíríà as a whole ibi tí ẹni tí máa sún mi ń bẹ̀ nù mo fẹ́ lè sọ pé mo kábàámọ̀ pé Ọlọ́run dá mi sórí léde tí àwọn kan tí nǹkan kan bá máa dá tán bá fẹ́ gbé nǹkan kan kalẹ̀ tó bá máa dá nínú kí mùsùlùmí ó takò tàbí káwọn kírísítẹ̀nì ó takò lọ́rọ̀ ẹ̀sìn that is the major issue we have. tán bá fẹ́ gbé nǹkan kan kalẹ̀ tó dá o lórílẹ̀‐èdè yìí o tó bá jẹ́ pé àwọn mùsùlùmí ni wọ́n bring idea yẹn àwọn kírísítẹ̀nì ara àwọn kírísítẹ̀nì kan tí ó takò pé why Muslim that is one of the major problems we have in this country. Tọ́bá dẹ̀ jẹ́ pé àwọn Christian ni wọ́n mú ìmọ̀ràn tó dá wá tí yóò ṣe gbogbo láǹfààní ara àwọn mùsùlùmí kan tán takò pé wọ́n fẹ́ kó gbogbo àwa mùsùlùmí wọ́n fẹ́ kó alóko ẹrú ni o wọ́n fẹ́ kó asóko ẹrú ni o àwa mùsùlùmí yóò takò Trump ló ń fẹ́ wá kò béèrè owó magi kò béèrè owó ọta àbọn kò béèrè kankan lọ́wọ́ ẹnì kankan ó ló ń fẹ́ wá láti wá ràn wá lọ́wọ́ ẹgbọ́n tó Ọbásanjọ́ sọ lánàá Ọbásanjọ́ náà sọ bẹ́ẹ̀ lánàá Trump ló ń fẹ́ wá láti wá ràn wá lọ́wọ́ nígbà tágbára wọ káwọn àwọn apàyànjáyé tí ń bẹ́nu ogbó yìí ipa wa ọ̀ka wọn ipa Tinubu ọ̀ka wọn ipa ìjọba wa ọ̀ka wọn Trump ló ń fẹ́ wá ẹ dákun sọ yẹ ká tó takò ẹ tẹ yóò ṣe eré kò ní ṣe eré káti ẹ̀jẹ̀ ọ̀wá ná ẹ wo báwọn èèyàn tó ṣe fọ́n sí síta nínú àwọn tó ń jẹ́ àfà ẹ dákun Trump ọmọ wa o kọ̀ọ̀kan o ṣé àwọn tí ń jáde yẹn sáwọn ni Trump fẹ́ wá pa ni àbáwọn àfáà tí ń bẹ lórílẹ̀‐èdè ni Trump fẹ́ wá pa ṣé bí ń gbọ̀ bá dénú ogbó ṣé bí inú ogbó ni ó ti lọ́ọ́ máa pààyàn á máa ṣègboro nígbà tí Trump bá dénú ogbó ṣé gbogbo ẹni tó bá nínú ogbó pẹ̀lú amúnísàn ni Trump ó máa pa ṣé báà ni Trump ó máa pa àwọn tí wọ́n jáde ìtẹ́lẹ̀ kí Trump ọmọ kọ̀ wá ẹ dákun ṣé wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn tí ń bẹnu ogbó ni àbí sí àwọn tí ń bẹnu ogbó ṣé wọ́n pín ransom fún àwọn tí ń pariwo pé kí Trump ọmọ wà ní kò yé mi ní o ntí ọba yéèyàn èmi ń béèrè ní o kódà kọjá pé àwọn tí ń bẹnu ogbó gan wọ́n pèrè àwọn ọmọ ní mùsùlùmí irú mùsùlùmí títí wọ́n yẹn kì í ṣe mùsùlùmí tí kódà tó bá kó ọ̀nà ogbó tó bá wá gbòòrò sẹ́wọ̀n pé àwa mùsùlùmí ìgboro gan àwa in danger ṣé kírísítànì nìkan ni wọ́n ń gbé ni ṣé kírísítànì nìkan ni wọ́n ń gbé ni ẹ mọ iye mùsùlùmí tó ti kàgbákò látọ̀dọ̀ wọn ni ẹ mọ iye mùsùlùmí tó ti kàgbákò látọ̀dọ̀ wọn ni gbogbo àfà àtọ̀jẹ́ àfà Súfí àwọn èèyàn yìí ń pa wọn ni wọn rí gẹ́gẹ́ bí mùsùlùmí gidi àwọn extremists àwọn Islamic extremists àwọn ni wọ́n ń dìdàkudà yìí náà Trump tún wá lóun fẹ́ wá
àwọn kan sì tún bọ́ tán tó ń pariwo pé kí Trump ọmọ wa o kí Trump ọmọ wa o kí ni ìṣòro ṣe family yín làwọn tí ń bẹnu gbó ni àwọn tí ń pa wá ó yẹ ká àwọn tí wọ́n ní kí Trump ọmọ ó yẹ ká fura sí wọn o ó yẹ ká fura sí wọn ìgbà tó ti Trump ọba ní wá kí ni solution kí ni solution ọ̀dà kí ni solution ṣe gbé kalẹ̀ kí ni solution sí ṣòro tí ń bẹ nílẹ̀ yìí ẹni kí Trump ọmọ wá kí ni solution tẹ provide lórí wàhálà tí mẹ́mẹ́ yìí bàbá Tinubu bàbá láwọn ọ̀fẹ́ kan pa wọn bàbá ò rí solution ṣé nígbà tí ẹ tó jẹ́ commander in chief of armed forces tó ń gan ò rí solution ọ̀rọ̀ ayé tí ẹ̀gbìn òye ṣé lẹ́yìn gẹ́gẹ́ lẹ́yìn tẹ́ jẹ́ kíní lẹ́yìn tí lẹ́yìn wàá sọ pé bóyá solution ò lẹ́ni lọ́wọ́ àṣẹ ò ní bẹ lọ́wọ́ yín àṣẹ ò ní bẹ lọ́wọ́ yín ká tó lè sọ pé bàbá Tinubu wà active ó dìgbà tí wọ́n bá tó pa àṣẹ gbòógì lórí tí ń bẹ ńlẹ̀ yìí tí àṣẹ yẹn múlẹ̀ tá a dẹ̀ rí tí àwọn nǹkan yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lápá àwọn èèyàn ò lè travel now àwọn family mi ń bẹ ní Kaduna láti ẹjọ́ yìí tó yẹ kí n lọ síbẹ̀ mi ń lè lọ àwọn family mi ń bẹ ní Kano tó yẹ pé ìgbà tí bàbá mi ń bẹ láyé tá a jọ máa ń lọ láti lọ ṣẹbí láti ìgbà tí bàbá mi ti kú mi tí ì lọ sálámọ̀ sí àwọn family mi tí ń bẹ ní Kano because ẹ̀rù ń bà mí bó mo ti fẹ́ lọ train la máa wọ̀ lọ́gbà yẹn tàbí kémi àti bàbá mi ọwọ́ mọ́tò ẹ̀mí mi ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn yẹn ṣùgbọ́n bó mo ti fẹ́ lọ ìsìn lówó pléènì ẹni ọba jẹ ń Kánò ni ó wọ pléènì lọ Kánò kí ni solution èyí ECOWAS ẹgbọ́n tí bàbá Obasanjo sọ lánàá kí ni reason fún ìjọba orílẹ̀-èdè láti má kọ̀wé sí ECOWAS pé ìṣòro tá a dojúkọ yìí o ẹ ràn wá lọ́wọ́ wọn àgbégbèsè Tinubu voluntarily àbí Trump voluntarily olóńbọ̀ láti wá dojúkọ àwọn tí ń bẹnu gbó àwọn mùsùlùmí kan tó sọ pé rárá o kọ́mọ̀ wá kí ní bọ̀ wá ṣe yóò balẹ̀ ìjẹ́ ni yóò bá kiri ìgbà tí ò tí ìbalẹ̀ jẹ́ ṣe rojú ayé yín ìgbà tí Trump ò tí ìwà sílẹ̀ yìí ṣe ẹ̀yin gan kí ni tó lè túmọ̀ kí ló lápá sóníkàlùkù lè sùn àsùnforílé lóṣùká Trump ò tí ìwà lóòótọ́ ìgbà tí Trump ò tí ìwà ẹ dákun ìjà agbádùn oorun gan ìsẹ̀mí orílẹ̀-èdè ìjà agbádùn rẹ̀ oníkàlùkù ọ̀fẹ́ sùn lálẹ́ oníkàlùkù ọ̀sẹ̀ máa wù tá pé wọ́n lọ́hùn mọ́mọ́ jẹ́ kàgbà kò lóru because tó bá dé lóru kọ̀sẹ̀ tí ó jáde sí ọ ta ló fẹ́ jáde ta ní ó jáde lóru tó bá ń gbọ́ lẹ́gbẹ̀ẹ́ lékejì tán pariwo pé àwọn Fúlàní ti dé o wọ́n ti dé o oníkàlùkù ọmọ gorí àjà ni ta ló fẹ́ jáde ta níbọn lé àdá lọ fẹ́ mú jáde lójú AK-47 àbọ̀bẹ̀ lọ fẹ́ mú jáde lójú AK-47 ta ní ó jáde ládùúgbò nínú ògbóró gan inú ògbóró la ń sọ yẹn nínú ògbóró àwọn ọlọ́pàá gan ó sá lọ àwọn ọlọ́pàá gan wọ́n sá lọ torí pé àwọn èèyàn yìí wọ́n ti di ìbẹ̀rù àbí ká rí èèyàn kan gbòógì àwọn èèyàn gbòógì tí wọ́n láyà tó yẹ pé orúkọ wọn gangan ó lé àwọn èèyàn yìí lọ irú wọn náà sì lọ lóye Sunday Igboho àti àwọn bí olóyè Sunday Igboho àwọn èèyàn bí olóyè Sunday Igboho wọ́n ń bẹ gan o wọ́n pọ̀ gan o ṣùgbọ́n ó kù ẹni tí ó fún wa láṣẹ pé ọya ẹ máa jó lọ ó kù ẹni tí ó fún wa láṣẹ láì bá sí àṣẹ ẹ lè pe olóyè Sunday Igboho president yín ni kẹ́ ẹ bẹ̀ president yín ni kẹ́ ẹ bẹ̀ bàbá Tinubu ni kẹ́ ẹ bẹ̀ ó ní chief of armed forces gbogbo agbára commander in chief of armed forces bàbá Tinubu ni
àwọn lọ́yẹ̀ kan pàṣẹ àwọn lọ́yẹ̀ kan sọ pé ya Igboho ya go and do the job. àwọn lọ́yẹ̀ kan pàṣẹ pẹ̀lú àwọn lọ́balọ́ba káwọn náà buwọ́lù káwọn fọwọ́ sí. láì rí bẹ́ẹ̀ láì jẹ́ bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ là ránṣẹ́ ẹdẹ torutoru o. èyí embargo tí wọ́n gbé lórí olóyè Sunday Igboho àti dúkìá rẹ̀ wọ́n àti ìgbé kúrò ńbẹ̀. sọ yẹ ká má ti ìgbé kúrò ńbẹ̀ ẹ tún wá ń pè sí mi. ẹni tí ọ̀sẹ̀ tí wọ́n ka ìmọ̀ye ẹ̀sùn sí lẹ́sẹ̀ tí ọ̀dẹ̀ tí táyọ̀dẹ̀ tí kó ẹ̀sùn yẹn kúrò lọ́rùn rẹ̀ ẹ tún wá ń pè sí mi pé kó máa bọ̀ kí ló dé tá a rí báyìí ná. ìjọba ni ẹjẹ́ bá sọ̀rọ̀ àwọn ìjọba ni kẹjẹ́ ká bẹ́ẹ̀ àwọn ni ká bẹ́ẹ̀ àwọn ọlọ́yẹ kan pàṣẹ tí wọ́n tàṣẹ pa kí ló dé tàn tàṣẹ pa kí ni rísì tàn lè pàṣẹ. kí ni rísì tàn lè pàṣẹ. wọ́n mọ̀ pé àwọn kájú ẹ̀ ni wọ́n ṣe yẹra wọn náà. wọ́n débẹ̀ tán nísìnyí wọn lè pàṣẹ kí ló dé tán lè pàṣẹ. eléyìí tójú sú wa o ó tójú sú wa o ó tójú sú wa o. gbogbo ẹni tẹ́ ń pe olóyè Sunday Igboho ìṣèkà o kò ya ká o kò dẹ̀ ya ọ̀dájú. ṣùgbọ́n àwọn tó yẹ kí wọ́n support olóyè Sunday Igboho wọn àti support ẹ̀ ó náà làwọn stakeholders alábọ̀dé lọ́pọ̀ nínú àwọn stakeholders. àwọn aránilógun mọ́fẹ̀kádé lọ́pọ̀ jù nínú àwọn stakeholders. so olóyè Sunday Igboho gbọ́dọ̀ wọ́n ní láti wà very very careful if at all tá máa dáhùn ìpè Yorùbá because àwọn ni wọ́n pè náà sọ pé kólé ọ̀wá jà àwọn náà máa sọ pé kólókó mú. tí wọ́n bá fún olóyè Sunday Igboho láṣẹ lẹ́ni pé Igboho ọ̀yà agbẹ́ńbàgbò kó lórí ọ̀yà wọ́n bẹ̀rẹ̀ kó àwọn èèyàn jọ ẹ bẹ̀rẹ̀ sí ẹ máa wọgbó gbogbo àwọn bandits ẹ bá rí inú gbó fire for fire. ẹ rí i pé láàrin oṣù kan gbogbo ohun tí ń jẹ́ ilẹ̀ Yorùbá yóò ṣe mí ní wọ̀ tẹ́ẹ̀nì gbọ̀n kankan mọ́. ó kàṣẹ ó kẹ́ni tí ó pàṣẹ ó kẹ́ni tí ó sọ pé go ahead. kọ́lọ̀ wọn bá ó sàánú Yorùbá lọ̀tá Yorùbá o Yorùbá lọ̀tá Yorùbá o Yorùbá lọ̀tá Yorùbá o Yorùbá lọ̀tá Yorùbá ìṣòro tá a ní nìyẹn ìṣòro tá a ní nìyẹn. lọ́dọ̀ apariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation ẹ̀bẹ̀ báwọn àwọn ológbógun ti wà ṣé Yíbò ni Yíbò kan lógbógun ti wà nígbà tá à ń pariwo Yorùbá nation Yorùbá nation Haúsá kọ́ ló gbógun ti wà Haúsá ò gbógun ti wà Yíbò ò gbógun ti wà àwọn wo ló gbógun ti wà Yorùbá àwọn Yorùbá ara wa náà gbógun ti wà. nígbà gbógun ti wà tán ẹjọ́ tó ń lọ jẹja l'Ábùjá tó ń lọ jẹja l'Ábùjá tán ń jẹja ẹja ọjọ́ náà ntóbi lẹ̀ rí ẹja tán lọ jẹ l'Ábùjá ń jò ní ntóbìrì tán gbógun ti wá tí wọ́n rí wa gẹ́gẹ́ bí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bolóyè Sunday Igboho ló kọjẹ́ wọ́n tún lọ jẹja l'Ábùjá tí gbogbo wọn kóra wọn jọ ẹja tán lọ jẹ l'Ábùjá ń jò ní ntóbìrì o ń lẹ̀ rí ntóbìrì ní wà nílẹ̀. so ṣé fámìlì wọn nìkan ní nǹkan tí ó bí lọ́wọ́ à ń ṣẹlẹ̀ sí gbogbo àná lọ́jọ́ ń gan gbogbo àná lọ́jọ́ ń gan ìyẹn abẹ ọjọ́ kan wá ní ìyẹn abẹ ọjọ́ kan wá ní insecurity bẹ ọjọ́ kan wá ní ọjọ́ kan wá ní. so torí ìdí eléyìí ẹni ọba máa sọ pé kílù ọ̀dà òun náà ní láti ṣe níbẹ̀
kí lèmi àti ẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ insecurity tá a bá wá sọ pé a ṣe tán láti ṣe nǹkan ó kó àwọn tí ó fún aláṣẹ pé ẹ lọ ṣe. That is the major issue. Olóyè Sunday Igboho aláníyàn dáadáa ni ẹni rí ni kọ́lọ́n jẹ́ kẹ́mi olóyè ògùn kọ́lọ́n jẹ́ kẹ́mi olóyè Sunday Igboho ògùn ọlọ́run dákun jẹ́ kẹ́mi olóyè Sunday Igboho ògùn aláníyàn rí lolóyè Sunday Igboho ẹni rí lolóyè Sunday Igboho ẹni ẹ̀sà sí lolóyè Sunday Igboho ẹni ẹ̀sà ni Sunday Igboho tí ò sẹ́ni téèyàn lè fi wé. Mo ti ń rí ẹni tọ́lọ́ ń kẹ́ tó lówó tó lọ́lá tó dẹ̀ ṣetán láti jà fún mẹ́kànnà. Mi ò tí ì ríru ẹni bẹ́ẹ̀ bí olóyè Sunday Igboho. Ìgbésí ayé olóyè Sunday Igboho ọmọ ń jọ èmi lójú. Lọ́dẹ̀ fà á tí mo fi fọ́ fún olóyè Sunday Igboho. Mo fọ́ fún olóyè Sunday mo fọ́ èèyàn kan ò lè sọ̀rọ̀ olóyè Sunday Igboho láburú létí mi tàbí lẹ́gbẹ̀ẹ́ mi no matter what. Ẹni tó ṣetán láti fi lọ́pọ̀ fara rẹ̀ kalẹ̀ pé gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ mo rẹ́dì. Ẹni tí ẹ bá ń gbọ́ èsìn ọ̀kọ́kú kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ ju olóyè Sunday Igboho lọ. Gbogbo àwọn ọlọ́lọ́tàwà tí máa ń rí wọ́n máa ń sá fún kú ni. Irú ẹ̀ ni bàbá Tinubu lòun lè kú. Ọ̀rọ̀ insecurity tó máa ní kò ń dá sí wọ́n máa pa òun. Pẹ̀lú ọjọ́ orí yẹn kéèyàn tó máa sá fún kú pẹ̀lú ọjọ́ orí wọn. Olóyè Sunday Igboho tí ó tó wá jẹ́ pé ọ̀dọ́ ni ó wá ní I'm ready to die for this Yoruba nation. Ọlọ́wọ́ dẹ̀ jẹ́ kẹ́mi rẹ̀ ogun ò ní kú pẹ̀lú ògo Ọlọ́run. Olóyè Sunday Igboho ò ní kú ẹ̀mí rẹ̀ ogun ẹ̀mí tèmi náà ogun ẹ̀mí tẹ̀ gbogbo ẹni tó fẹ́ràn ilẹ̀ Yorùbá yóò gùn. Assalamu alaikum warahmatullahi.